mọ́tò. Ibo. Omi sà. Ẹ̀wọ̀n ìwà máa. Wetin be this? Àwọn àgbàlagbà ní tá a bá wúwo lọ tá a bá pàdé èyí lọ́nà. Ǹjí mo pàdé ọkọjá ayé o. Ọmọ ló dúdú bí kóró sìn. Ọmọ fine girl rẹ o. Ẹ má gbowó lọ́wọ́ ẹ̀, ẹ má gbowó lọ́wọ́ ẹ̀. Ẹ dàgbé èmi náà ti débi tí mò ń lọ. Owó èmi àti lébì ẹ̀ nílé. Èmi náà fẹ́ bọ́lẹ̀ yìí báyìí. Bọ́ọ̀mù lè jẹ́ pẹ́ ń lọ. Ẹ kí n pírọ́blẹ́mù tí ọba kan ilé máa dá sí. Aunty. Wetin dey worry this one? How be this one? Rama. Èmi ni mo sanwó mọ́tò yín nínú mọ́tò lẹ́ẹ̀kan. Èmi mo sanwó ọkọ̀ yín. Báyọ̀ wá kọ̀gbà tẹ́ sanwó mọ́tò mi kọ́ṣẹ́ kí wọ́n máa sá lọ ní. Ṣé èèyàn fi sanwó mọ́tò mi lẹ sanwó mọ́tò mi? Rárá kò ń ṣe bẹ́ẹ̀. Kì í gbé èèyàn fi sanwó mọ́tò gbọ́ mú o pé ọmọ bá ẹjọ́ jókòó yẹn ẹ̀yin lẹ̀ wò mí. Kódà ká pé inú ṣe é síbi gbá ni. Bá ẹjọ́ jókòó yẹn bá ti mọ̀ pé mò ń ro nǹkan kan dáadáa ń pa yín. Kẹ́hìn èṣù. Ṣé bẹ́ẹ̀ ṣe wò mí comedian lèmi tẹ́ ń wé. Comedian ni mí. Mo lọ sí àwọn ọ̀gá mi sẹ́ pè mí tán láìpẹ́ náà tí mo sáà pé mo ti ń bọ̀ mo wá gbà àwọn àgbàlagbà ní tá a bá ń wówó lọ tá a bá pàdé yìí lọ́nà ni mo fi ṣe mo ẹni tó sẹ́yìn pé mo fẹ́ gba nọ́mbà yín. Ẹ jẹ́ ń gbọ́ràn jàre kí lẹ̀ sọ tí obìnrin tẹ́yìn ọjọ́ lórí kí ni wèé nǹkan tẹ́ ń bá mi sọ gọ́gọ́ kí ló ṣẹlẹ̀ sọ mọ́tò máa dún yín padà fẹ́ ló lẹ sọ tún á ní sùn kẹ́ máa farabalẹ̀ náà ẹ tún á ná fóònù lórí burúkú ẹ fẹ́ gba nọ́mbà tèmi ẹ wá mú fóònù ayé ti bàjẹ́ lẹ́fẹ́ gba nọ́mbà tèmi ṣé ẹ rí mi ni ṣáyé ń ṣe yín ní abẹ́rẹ́ ilẹ̀ ṣáfẹ́ yín kọ́mẹ̀dì àgbà yín máa ń kọ́ ṣẹ́yìn náà yàtọ̀ ní 1000 ṣé ẹ sọ fún mi pé mo wà ẹ wò ẹ máa ara kan ẹ máa ẹ kó fọ́kì lọ jàre ẹ kó ṣe. Ẹ má bínú sẹ́gbọ́ ẹ má bínú. Hello sir ọ̀gá mo ti fẹ́ dọ́dọ̀ yín sà sẹ́rí kẹ́ tó rò tán kẹ́ tó kámẹ́rà kẹ́ tó. Sori pé lórí burúkú ọmọ yẹn. Mo sá ti ń bọ̀ ọ̀gá mo ti ń bọ̀. Àsìbọ̀ ọmọ burúkú bó ṣe wà pẹ̀lú mi nínú mọ́tò àṣekò tí ẹ̀ náìsì rárá. Ọlọ́run ask àìtọ̀dẹ́ wà lọ́mi tí fi dé location ni mo ti náà yẹ o. Báwo ni bẹ́ẹ̀ ṣe báyìí.